ìjà gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn LIZZY ANJORIN àti Portable Àríjànà olówó ògèmọ ti gbọ̀nà míì yọ ó ti gbọ̀nà àrà ọ̀tọ̀ yọ nítorí pé Portable Àríjànà ti lọ mú ẹbí LIZZY ANJORIN jáde síta láti wá sọ àwọn àṣírí gbáǹkọ́gbì àṣírí tí ẹ kò gbọ́ rí nípa LIZZY ANJORIN àwọn àṣírí tó máa mú kẹ́kọ̀ọ́ tẹ bá gbọ́ ẹ gbọ́ ohun tó sọ. ló fi jẹ́ bílẹ̀ sí wọn sí lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá sí wọn tán tó jẹ́ pé màmá yẹn ló dúró tì ìtìwà àti dáàdì ẹ̀ lọ dúró tì dáàdì ẹ̀yẹn náà nǹkan náà báyìí dáàdì ẹ̀ nǹkan dáàdì ẹ̀ náà ti kú òkè ló fi wá kú wọn nìkan lẹ̀ yìí àyọ̀dà nísinsìnyí mọ̀ pé lẹ̀ yìí ló wà àbí má bọ̀ ọkùnrin jẹ́ má bọ̀ ọkùnrin jẹ́ ǹjẹ́ o ti níyàwó rárá ìyàwó ẹ̀ sá lọ nígbà tí ò sówó àbí ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ́ ń tàn ẹ́ mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀ ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ pé ọmọkùnrin ilé fine boy ni ẹ nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú LIZZY gbogbo ìgbà tá à ń yà ìyàwó ọjọ́ kan nígbà yà lásàrì fine boy ni ẹ tó wà pẹ̀lú ẹ̀ èmi ò tiẹ̀ wàá mọ̀ pé gbọ́n àtàbúrò ló bí yín mo ṣá mọ̀ pé ẹjọ́ wà ìgbà tó máa fi pè é dé pé ọmọ àbúrò ya LIZZY tí ó jẹ́ pé wọ́n jọ wà àwọn méjèèjì lọ́jọ́ wà ìgbà tó máa dé ni mo rí pé wọ́n lọ ó já sí wípé ẹni tó kù ẹ kù tó yẹ kó ṣe ẹ́ láàánú LIZZY ni àbí ẹ rí ilé ayé àṣẹ ẹni tó ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ lówó a máa pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ lówó lójú ọ̀nà LIZZY tó lè mọ̀ wípé ẹnìkan tó ti gbọ́mọ sá lọ látọdún bíi 10 kí wọ́n lọ mú wá kí wọ́n wá fi threatening ẹnìkan wípé kò tọ́jú ọmọ àbúrò ìyá ẹ̀ tí wọ́n jọ gbé tájọ mọ̀ wọ́n pọ̀ òun ló ń sunkún yìí súnmọ́ ojú ẹ̀ bóyá ẹkún yìí jọ ẹkún makeup káwọn ayé rí bóyá ó jọ ẹkún planning káwọn ayé rí gbójú sókè bóyá ó jọ ẹkún makeup má sunkún mọ́ ṣùgbọ́n má sunkún wàá bá inú Ọlọ́run pàdé ṣé òwò wàá mọ̀ pé LIZZY ti dolówó ni ó ń kọ́lé kiri bí ẹyẹ ó ń ra aṣọ kiri ó ń ṣe gbogbo ẹ̀ ó mọ àbó mọ̀ sọ̀rọ̀ o mọ̀ ó kì í pè ní kò gbé fóònù ẹ mọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa tí mo wá wò ń bí wọ́n nígbà kan ó lóun fẹ́ rán ẹ lọ ìlú òyìnbó ó ní kó o ṣe passport ó sì sí passport tó ṣe ìyẹn tọdún mélòó ó ti pẹ́ mélòó ló ti make attempt lórí passport yẹn mélòó sọ̀rọ̀ ọ̀rọ̀ ní kò sọ mi ò fẹ́ fún tó ń sun ìyẹn ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. ó ní France mo lọ sí London. o ṣe kí ni. ó ní France mo lọ sí London. o ní France omi ìpè wọ́n fún ẹ ní físà. ok ṣé lẹ́yìn ìgbà tán fún ẹ ní físà tán lòun gbà tó sì ṣe ẹ kò dẹ̀ dá padà fún ẹ. ó nítorí pé o stubborn ó wá gba passport yẹn sọ lẹ́yìn ìgbà tán fi físà fún. máa bòjú ayé sunkún ẹkún yìí náà pọ̀ fọkùnrin ó pọ̀ fọkùnrin ọkùnrin yẹn pín ìfọ́kù pọ̀ fọkùnrin ní sùúrù ṣé o mọ̀ pé ó máa rí wa ni kó o mọ̀ pé a máa ríra pàdé jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ káwọn èèyàn tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ kó láti bẹ̀ Ọlọ́run lè sọ pé kí LIZZY gangan kó tún ní ara ẹ rò kó wá ṣe ohun tó bá yẹ kó ṣe fún ẹ bí o sì ṣe àwọn aláàánú inú ayé wá ṣe é láàánú LIZZY tó jáǹtì tiẹ̀ mọ bó ṣe ń lọ ọmọbìnrin kan wá sẹ́ẹ̀ wípé wọn ò tọ́jú ẹ̀ obìnrin tó gbọ́mọ sá lọ ni o tó ti lọ lọ́kọ tó ti fẹ́ kọ́ míì tó ṣe wedding ńlá tó tún ti sápò ńbẹ tó ń ṣe wóróworó nílùú Òṣogbo LIZZY lọ múrú obìnrin yẹn wá pé kó wá fi threatening èèyàn kan wípé ọkùnrin yẹn ò tọ́jú ọmọ ó gbọ́ ìwọ tó wá jábúrò tiẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì bí bàbá yín àti ìyá yín ṣe jọ dira wọn mú ó yẹ kẹ́ ẹ jọ dira yín mú òun ló ṣe léyìí fún ẹ ó yẹ káyé gbọ́ tiẹ̀ náà kó wá defend ẹ̀ ó gbọ́ now máa wá gbọ́ yóò kọ́ṣẹ́ ọwọ́ kankan yóò níṣẹ́ ọwọ́ kankan tó kọ́ rárá yé sunkún òní oníṣẹ́ ọwọ́ iṣẹ́ kí ló kọ́ aluminium tí o sì lè ṣiṣẹ́ yẹn tó bá rówó wàá ṣe làjú má lùjú èmi kọ́ ni máa fún ẹ lówó èmi náà lówó LIZZY ló yẹ kó fún ẹ lówó kò sì fún ẹ lówó ó dájú ẹ gẹ́gẹ́ bí
ọmọ ìyá tó rọ́mọ ìyá lẹ́jọ́ jẹ́ yẹn nígbà tí tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan náà bàbá kan náà ti lè bí yín ọmọ ìyá kan náà bàbá kan náà lẹ́jọ́ jẹ́ yẹn àwa sì tún mọ̀ ẹ́ mọ́ a mọ̀ pé o máa ń tẹ̀lé kiri òun bá gbé báàgì òun tẹ̀lé káàkiri èmi ò tẹ́ ẹ mọ̀ wípé bí n bá máa tún pàdé ẹ lẹ́yìn bí ọdún 15 àbí bí almost 20 years now mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí o gbọ́ mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí Lizzy yẹn kẹ̀dẹ̀rẹ́ ojoojúmọ́ ló fi ń pariwo lórí social media ó lówó wà ńlẹ̀ ó lóun ti dolówó òun ti kọ́lé gbá òun ti kọ́lé àwo ẹ tó bá wá fúnrú ẹ ní 2 million pé kó o máa lọ fi ṣe business yóò pọ̀ jù kò gbé kọ́ọ̀lù ẹ mọ́ ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ yóò gbọ́ ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ lágbára lọ́dọ̀ ọlọ́run tó ẹ̀yin èèyàn bílẹ̀ ayé ṣe jẹ́lẹ̀ rí yẹn o ọmọ ádámọ̀ṣẹ́ rojú ayé ṣé èèyàn tó lọ múrú ọmọ obìnrin yẹn wá ta ló lè mọ̀ kó lè núrú eléyìí lára àwa mọ́mọ́ ọkùnrin yìí mọ́ Lizzy nígbà tó ṣì wà ní fine boy ó ń bá gbé báàgì wọ́n jọ ń káàkiri ni èmi ò tẹ́ ẹ mọ̀ pé jẹ̀ kan ni wọ́n bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é ìgbà táwọn ọ̀rẹ́ mi tí mo wá kí n bi tí mo wá sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá ni mo ní kọ́ lọ pè wá ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ́n ní nílùú ìbí kó mọ̀ gbogbooro bí kó ṣe kó mọ̀ òun ló mọ̀ bí pé ṣé òun ló ń ṣe tó ní báyìí báyìí ǹjẹ́ mo bí ẹlẹ́ẹ̀kan pé bóyá o ti ẹ̀ máa rí àbó máa rí o fẹ́ yàwó àbí o fẹ́ yàwó ṣé ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ó ti lọ ìgbà tí òṣòwò wà bí má ṣe o gbàgbọ́ pé ìgbà máa yí padà ìgbà máa yí padà bí Lizzy ò ṣe àwọn tó wà nú ayé wọn á ṣe ó wá pò òun náà ó ku alájọbí ọmọ ìyá ọmọ bàbá kan náà tí wọ́n bí yín ó gbọ́ ẹ̀jẹ̀ yẹn àjọbí yẹn ó kù kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó yẹ kó dà ẹ́ sírú kọ̀ǹdíṣọ̀n yìí ó gbọ́ ìdí àwọn èèyàn lòun tún kiri ayé ìdí tí ẹ sì dọ̀tí ilé ìgbẹ́ adìyẹ lọ oyè kò yẹ kó fi ẹ́ lẹ̀ báyìí èmi ò lówó tí máa fún ẹ tí n bá ní mo fẹ́ fún ẹ lówó ohun tó máa fi jẹun ni mo lè fún ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o lè gba ṣọ́ọ̀bù kó o ra aluminium jọ àbí kó o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ ń bẹ̀ kán máa wá bí ẹ ń bẹ̀ pé ṣé o lè bá wá ṣe ti lé wa àbí ọ̀dà ṣé o ní báǹkì tó ń lò jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́ ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ ẹ̀yin èèyàn ilé ayé rèé o ẹ wòran ọmọkùnrin yìí àbẹ́ẹ̀rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy àbúrò bí òun ni tó jẹ́ bàbá tòun ìyá àti Lizzy lẹ̀gbọ́n bàbá àti tòun ó lóun lòun dúró ti ìyá Lizzy nílùú yìí nígbà tí ìyá Lizzy tí ìyá Lizzy ń ṣàárẹ̀ tó fi dìpọ̀ jásíkú nígbà tí Lizzy ti wá sílùú yìí tó jẹ́ wípé sọ́bsidì wà wọn lè gbéyà lọ ìlú wọn tó jẹ́ pé bí ni wọ́n ra itẹ́ sí tí wọ́n sì yá sí ìlú yìí náà ni Lizzy fòun sí lọ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti jọ mọ̀ bí látara tiẹ̀ tóun fi wà nílùú yìí títí dọjọ́ òní ọ̀rọ̀ tá à ń sọ ti ń tó bí ọdún 15 ó ní láàárín kan ó lóun fẹ́ ṣe ìlú òyìnbó fóun òun ṣe pásítọ̀tù àwọn lọ wọ́n fóun ní visa France àti ìlú wo ló pé Amẹ́ríkà ṣé Amẹ́ríkà ló pè tẹ́lẹ̀ Amẹ́ríkà àti France lọ fún ẹ ó dá ẹ lójú pé n tó wí nìyẹn mélòó lọ fún ẹ visa mélòó ló gbà visa 3 ló gbà ó gba Amẹ́ríkà ó gba France ó gba UK at the same time àbí báwo nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ èmi ò mọ̀ ń pa travelling bẹ́yẹn ò mi mọ̀ bóyá lè fi máa gbọ́ òdodo ní kí gbogbo ohun tó sọ kó jẹ́ o àdìsíntà gbogbo ẹ̀ bọ́ sí àdìsíntà gbogbo ẹ̀ bọ́ sí ṣódodo ló ń sọ yìí tó bá ti jẹ́rọ ìwọ ló pa o torí rọ́ làwọn fi ń jẹun online irọ́ kọ́ parọ́ mọ̀yàn kọ́ gbé nǹkan mọ̀yàn lẹ́sẹ̀ làwọn fi ń jẹun wọ́n sì gbọ́dọ̀ tó ń bá olú olówó ògẹmọ níbi pa àwọn irọ́ mọ̀yàn lẹ́sẹ̀ wọ́n fún ẹ ní físà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá dé tó lọ. ṣé Lizzy ló lò stubborn ó wá sí passport yẹn títí dè ní àmì ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ọlọ́run á lànà fún ìlú.